fóònù tíṣà tí wọ́n gbé òun ni wọ́n tíráàkì tí wọ́n bá lọ́wọ́ Adélẹ́yẹ Ayọ̀mídé. Wọ́n tíráàkì ẹ̀ títí gbogbo ibi tí fóònù yẹn ń lọ ni wọ́n fi rí i, wọ́n sì mú un. Ẹ ṣeun jẹ́jẹ́, ẹ ṣeun jẹ́jẹ́. Ẹni báyìí wà ń bẹ̀, ẹni báyìí wà ń bẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí tú fóònù wò gbogbo ọ̀rọ̀ tí wọ́n jọ sọ. Bí náà bá láwo kò ní gòkè odò. Àwọn olórí burúkú ẹ̀dá, àwọn máàlé Yorùbá, àwọn tí dààmú Ọlọ́run ọba, tí làánà Ọlọ́run ọba nínú ọmọ Yorùbá. Ṣé bẹ́ẹ̀ ráwọn tó gbé tí wọ́n gbé àbúrò Adélabú Pẹ́ńkẹ́lẹ́. Ṣé bẹ́ẹ̀ ráwọn tó gbé ń jò ní. Wọ́n ń ṣèwádìí lórí wọn. Ẹ̀yin èèyàn, àṣà àwọn ọmọ Yorùbá wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn Fúlàní láti kàn máa ṣe kínní, láti kàn máa jí wa gbé. Ẹ wo gbogbo àṣírí orúkọ àwọn tó jí tán ṣiṣẹ́ papọ̀ láti kàn lọ gbé àwọn kan lọ kọ́ àwọn ọmọ nílé ìwé. Gbogbo orúkọ wọn pátá wọn ni wọ́n dá nínú fídíò yìí. Ẹ wá kankan fìdílé káwá gbọ̀n kan tí bàbá wa Kọ́lá Olóòtú bí wọ́n ṣe tú àwọn àṣírí àwọn orúkọ wọn ṣe tú pẹ̀lẹ́pẹ̀ ọ̀rọ̀ nínú fídíò yìí. Ẹ jẹ́ bá mi láìkí fídíò ìkẹrẹ bá mi ṣe. Wọ́n jẹun oró ń jẹjẹ, wọ́n jẹun oró mímú. Wọ́n wá fún wọn lákàámọ́mọ́nú igbó. Inú igbó bí wọ́n ká wọn mọ́. Wọn ò lè lọ wájú, wọn ò lè padà ẹ̀yìn. Àfi tí wọ́n bá gbẹ́lẹ̀ tí wọ́n wọnú ìhòòlẹ̀ lóko. Wọ́n sì mọ́nítọ̀ wọn. Ẹ wá gbọ́ àwọn iṣẹ́ tó lágbára tíjọba ṣe o. Ká tó dúpẹ́ lọ́wọ́ àwọn, ká tó ṣàlàyé bíjọba ṣe dọ́gbọ́n yìí. Ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ ìjọba àpapọ̀, àwọn alágbára DSS, àwọn ológun Nàìjíríà, àwọn ọlọ́pàá, àwọn security, àwọn fijilantẹ́, àwọn ẹ̀rù ẹkùn, àwọn àmọ̀tẹ́kùn. Ìfọwọ́sowọ́pọ̀ tó tóbi jù ó wà pẹ̀lú iṣẹ́ yìí o. Bí kálukú ti ń lọ ọ̀tún lẹ́lòmíì ń lọ òsì. Iṣẹ́ tí kálukú sì ṣe ọlágbára. Adúpẹ́ lọ́wọ́ ìjọba Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ pírẹ́sídẹ̀ǹtì orílẹ̀-èdè Nàìjíríà. Tí wọ́n bá ń lorú tátìsì yìí, irú ọgbọ́n ìmọ̀ ìjìnlẹ̀ tí wọ́n bá ń lò ó, wọn ò gbọ́dọ̀ lò fọ́dún kan tí wọ́n fi kó gbogbo àwọn oníṣẹ́ ibi ńlẹ̀ ní Nàìjíríà. Ẹ rí, ẹ pé mo wí bẹ́ẹ̀, tí èyí bá ṣe pọ́rọ̀ òṣèlú tí wọ́n ń pé wọ́n kò ṣèlú bọ̀ nǹkan, wọ́n kì gbá bọ̀, wọ́n kàwó bọ̀, kínní kan ń ṣẹ́, oyin ń ṣẹ́, ojú olóko rèé gbùgùdù yìí. Ẹnìkan ń pé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí, ìjọba àpapọ̀ wọ́n mọ̀ ń pa rẹ̀. Àwọn kan pé ìjọba tí stéètì, tíjọba ìpínlẹ̀ tí ó bá ti bájọba àpapọ̀ ṣe nǹkan tó burú ni. Wọ́n jọ ń dẹra wọn ni, wọ́n jọ fẹ́ bara wọn ló kọjá ni. Mo láhọ̀ láti sọ fún yín pé àtijọba òkè àtijọba àṣàlẹ̀, wọn ò rò pé nìkan kan mọ nǹkan kan ń pa ẹ̀ o. Torí ẹnjìníà Ṣèyí Mákindé ọmọ implication pé bọ́mọ ẹyọ kan bá sọnù lásìkò rìjíìmù tóun ń lò, bẹ́ẹ̀yàn bá lógójì ọdún, ọmọ ẹyọ kan ó ti ba gbogbo sẹ́ẹ̀rẹ̀ tó ń tọ̀ ń ṣe jẹ́. Ìyẹn ẹni Bọ́lá Ahmed Tinubu pírẹ́sidẹ̀ntì Nàìjíríà ọmọ pẹ̀rù ń tọ́ ṣẹlẹ̀ yẹn, ìní ẹ fi járáǹkì ìjọba Jonathan. Bí Jonathan ti try tó, bó ṣe gbìyànjú tó jó ní sùúrù tó, ọ̀rọ̀ símọ́ọ̀gì wọ́n fi bàjọba ẹ̀ jẹ́ tí wọn ò sì ráwọn ọmọ náà gbà. Ẹ jẹ́ á máa bá bọ̀ ká máa bá lọ bẹ́ẹ̀. Ṣé ìjọba wa wọ́n ń fi kíní ń play game ni, àbí àwọn èèyàn kan ní wọ́n fẹ́ bayé ìjọba jẹ́? Mo láyọ̀ láti sọ pé àwọn kan ìjọba ń ṣèwádìí lọ́wọ́ o. Ẹnu mi kẹ́sì ti gbọ́ pé ìyá tíṣà láàjẹ́
torí wípé wọ́n ń ṣe ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ lọ́wọ́ ibi tí gbogbo ọ̀rọ̀ ti wá yóò hàn kedere. Ìjọba government ṣé wọ́n á máa fi nǹkan ṣe ṣeréṣeré, wọ́n á máa fi nǹkan ṣe trade by barter, wọ́n á máa fi nǹkan ṣòṣèlú làwọn èèyàn ó kú rẹ̀rẹ̀rẹ̀ ń bẹ̀. àwọn agbésùnmọ̀mí tí a kú ọ̀mọ̀ ló ń ka ẹnìkan ni wọn ò sóò fọ́tò wọn ò sóò gbá wọn ò sóò àwo. Ìjọba là ń wí yìí. Sunday Igboho pè mí o pé ẹ gbọ́ ròyìn ayọ̀, mo múra ìròyìn ayọ̀ wá o tí mo sọ pé wọ́n ti dá àwọn ọmọ yẹn lẹ̀. Mo dẹ̀ fi kún pé ìjọba àwọn ológun àtàwọn sọ́jà àtàwọn ọlọ́pàá gbà wọ́n o, wọ́n ti gbà wọ́n o. ẹ jẹ́ kí Sunday Igboho káyìn alágbèrè tó bá gbé tó bá yè, ẹ jẹ́ kí nǹkan ṣe o. ṣé bóun tiẹ̀ gbìyànjú òun ọjà fitafita ọwọ́nú gbó lọ wọ́n jọ ń wá wọn ni. nínú intelligent tí wọ́n sì fi mú olè irú ohun tóun ṣe wọ́n jẹ́ kan nú ẹ̀. ìdí ni pé wọ́n ti divert attention àwọn gbọ́mọgbọ́mọ tí wọ́n wà nù gbó. wọ́n ti divert attention wọn. kí lẹ lòmí ọ̀sọ́ tán. ẹ̀dúró kí là ń bara wa jẹ́ sí, kí lọ́mọ Yorùbá kí là ń bara wa jẹ́ sí. mo sọ pé kọkùnrin ó réjò kóbìnrin ọ̀pá àníkéjò ọmọ lọ. kò sẹ́ni tí ò lágbára, kò sẹ́ni tí èso lóògùn. ẹ wá púrúfù ẹ̀ la wí, kálukú ó púrúfù títí ẹ̀. ẹ ń bá dára rẹ̀ lójú bí àdá tọ́mọ̀ pé òun dára àwọn lójú bí àdá olóògùn lòun. wọ́n ó júwe ibì kan fún un lọ́nà Kogi kó gbé kámẹ́rà kan lọ ọ̀nà Kogi kó bọ́ ọbẹ̀ kó mọ rìkọ́ọ̀dù àtàlẹ́ àtọ̀sán àtòru tó bá ti lọ́jọ́ mẹ́ta àbíjọ́ mẹ́rin ńbẹ̀ tó sì dé ní fínníladìẹ bò oko èèmọ̀ tó rìnrìn bí 40 mẹ́ẹ̀lì inú igbó tó sì padà tó dijọ́ kẹrin àbíjọ́ kẹfà tó bá dé tá a sì rẹ́fídẹ́ǹsì pé nínú igbó ọ̀nà Kogi yìí lọ́wọ́ lọ́nà Kàbà. ẹ wò ó. odidi ọdún Wùmí ti yarí fún àwọn ọmọ ilé-ìgbìmọ̀ asòfin àgbà wípé òfin tí wọ́n ní wọn ó ṣe wípé ẹ ń bá pààyàn kí wọ́n máa pa àwọn náà wípé kò sí ìdáríjìn fún ẹlẹ́ṣẹ̀ mọ́. ó ní kò síbi wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ lájọ àgbáláyé o pé kí wọ́n yá mọ́ dáríjìn àwọn aráabí yìí ni o. tí wọ́n bá ti mú wọn wọ́n fọwọ́ ra wọn lórí kí wọ́n dáṣọ sí wọn lọ́rùn kí wọ́n ó ṣe ìkójáde fún wọn kí wọ́n sì pẹ́ mọ́ ṣe bẹ́ẹ̀ mọ́ o. àtẹ̀ǹtì pààyàn 10 àtẹ̀ǹtì pààyàn 8 nù wọn kó wọ́n wá máa rìn kí wọ́n máa foríjìn. nígbà gbogbo ilé-ìgbìmọ̀ asòfin àgbà Nàìjíríà sẹ́nẹ̀tì tí wọ́n forí kò lórí nǹkan. ẹ mọ̀ wípé tí wọ́n ń pè ní sẹ́nẹ̀tì ni pé ọ̀rọ̀ tí gbogbo Nàìjíríà wí nì. bí ilé-ìgbìmọ̀ asòfin kékeré àti ilé-ìgbìmọ̀ asòfin àgbà bá dìbò pọ́n ọ̀fẹ́ pírẹ́sidẹ́ǹtì mọ́ wọn yọ. èdí ni wípé àwọn ilé-ìgbìmọ̀ asòfin tá a pè ní sẹ́nẹ̀tì yẹn àwọn ló ń sojú gbogbo local government ní àti gbogbo ẹkùn tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà. kò sí ibi ìpínlẹ̀ kan tí ó láṣojú ń bẹ, kò sí àgbègbè kan tí ó láṣojú. torí ìdí eléyìí tí wọ́n bá sọ pé nǹkan báyìí làwọn ń fẹ́ tẹ́nìkan wá sọ pé kò rí bẹ́ẹ̀. ọ̀rọ̀ Gúnmi bí tiẹ̀ ní ọ̀sẹ̀ ni o bí tàwọn sẹ́nẹ̀tì ní ọ̀sẹ̀ ni ẹja mọ̀ wò bọ̀. àwọn èèyàn ti gbóríyìn fún ìjọba orílẹ̀-èdè Nàìjíríà pé wọ́n ṣeun bí ojú ọ̀nà
ẹnu yọ̀ ẹnu àlùbáríkà ni wọ́n fi ń sọ̀rọ̀ Tinubu báyìí àwọn èèyàn sì gbà pé àṣà níjọba tó dáa tó báyìí kábíyèsí Ọlọ́run kábíyèsí Olódùmarè wọ́n ní àwọn ò gbà pé Nàìjíríà ti advance tó level ibi tí wọ́n ti gba àwọn ọmọ 44 yẹn lẹ̀ 40 pé àwọn ti gbà pé ìdajì lẹ̀mí rẹ̀ ó ṣòfò nínú àwọn ọmọ bí wọ́n bá ti ń yìnbọn pé wọ́n bá fẹ́ gbà wọ́n. àṣírí bí wọ́n ṣe gbà wọ́n alẹ́ ilẹ̀ ẹ̀ gbọ́ àṣírí bí wọ́n ṣe mú wọn alẹ́ ilẹ̀ ẹ̀ gbọ́ iye èèyàn tó kú ń bẹ̀ alẹ́ ilẹ̀ ẹ̀ gbọ́ iye èèyàn tí wọ́n kó ń bẹ̀ alẹ́ ilẹ̀ ẹ̀ gbọ́. ẹ wá nǹkan fìdílé o tàbí kẹ́ ẹ fìdílé nǹkan ẹ gbọ́ gbogbo ẹ̀ ẹ sì gbádùn mi bẹ́ẹ̀ bó ṣe gbádùn tí. ọ̀dà ẹja ṣe báyìí àgbọ̀kéde àti polówó ọjà bíi méjì kéètò ọwọ́ á bẹ̀rẹ̀ ní ràbájì gan-an àti pé kéètò ọ̀hún ọwọ́ á bẹ̀rẹ̀ ní rẹ́gẹ́dẹ́ fín. ẹ gbádùn mi tó àṣàlàṣà bàbá kẹtí bá ń bá èèyàn sọ̀rọ̀ pé ẹ gbádùn wọ́n mọ̀ pé ẹ̀yin ń gbádùn o ẹni tá a bá lóde ijó ó kúrò lára lé àbí òle gbogbo ẹ̀ ń bá ti dóńdì rédíò tí ń tẹ́tílẹ̀ tí ń gbọ́ rédíò ẹni ọ̀fọ́sẹ̀ gbọ́ rédíò ẹni iná jó ìgbọ́ rédíò iná ò ní jó yín ọ̀fọ̀ ò ní sẹ̀ n ò ní bá yín bá bànújẹ́ ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín sí bóni ṣe dáa tó ọlá yín yọ̀ dáa jù bẹ́ẹ̀ lọ gbogbo ayé lọ́mọ̀ pé bí ń pa gbogbo ayé ṣùgbọ́n yóò yàtọ̀ ọ̀nà wo ni ó gbà yàtọ̀ alẹ́ ilẹ̀ ẹgbọ̀n lẹ́nu àdàbí bí n bá gba tọ́rọ́ lọ́wọ́ ìjọba àdàbí bí n bá gbowó lọ́wọ́ aṣojú wọn wọ́n ṣàlàyé gbogbo ẹ̀ fún yín ẹ kàn ní fi háìpù ẹ̀. gbajúgbajà olókìkí ni tí máa gbé rẹ́kọ̀dù àwọn olórin tí máa ṣe onígbọ̀wọ́ àwọn olórin Sam Larry bàbá jẹ́jẹ́ onísùúrù abìwà jẹ́jẹ́ abìwà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló ti farahàn wípé yègèdè wọn ò gé o ẹsẹ̀ tẹ́ ẹ ní wọn gé la fi ń rìn yìí o yègèdè wọn ò gé o. ọ̀rọ̀ ló ṣe bí ọ̀rọ̀ ọlásídẹ̀ǹtì ni ọlásídẹ̀ǹtì àásídẹ̀ǹtì tó wá ní ìpọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ débi pé lójú ẹsẹ̀ lẹni tí ẹjọ́ wà nínú mọ́tò lẹ́nìkan kú òkìkí kan ó dé bànìgbò wípé ipò tí Sam Larry wà ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run at the end of the day ó padà farahàn lọ́sítù pé ẹsẹ̀ tẹ́ ẹ ní agé la fi ń rìn yìí o yègèdè wọn ò gé o. ikú àgùrá rú mi lẹ́jọ́ kò pẹ́ tó jìnnà wá bí. kábíyèsí Olódùmarè. ìjọ́jẹ́ bẹ́ẹ̀ lọ. ọjọ́ ìlànà ìjẹun. nínú ìgbò. kò sẹ́ni tí ò lọ́ta kò sẹ́ni tí ò lẹ́ni tí ń gbèrò bíìsì. ayílẹ̀. ẹ̀hún ní kálukú ni kó tún wà rẹ̀ ṣe. kò sẹ́ni tí ò lọ́ta. tẹ́ ẹ rí tẹ́ ẹ bá fẹ́ pé ta ni ò lọ́ta. wèrè tí ń bẹ lójú títì lọ́ta. wọn á ní tún bọ̀ ó tún ọ̀yà fún kínní olórí ṣeré rẹ̀. ìwọ́jọ́ dọjà rẹ̀ nù. tí ẹ mọ̀ kó ti wà ń kọ̀ǹdíṣàn tí ọ̀dà ti ń dá sọ̀ tí ò fọṣọ tiẹ̀ tí ò gérun tí ò chéǹjì bàtà wọ́n sì tún ń bá a ṣọ̀tá. kódà àwọn èèyàn máa bá ẹni tó wà nù sàárè ṣọ̀tá.
wọn á ní sọ́tán àkútúkù rẹ̀ lọ́nà ẹ wàá wò gbẹ̀yìn rẹ̀ ẹ wà àwọn ọmọ rẹ̀ ó ti jayé àwọn ọmọ ẹ̀ máyé ó lè ṣe pé lẹ́yìn ọdún 4 àbọ̀dún 5 tó bá kú ni wọ́n mọ̀ ọ́ sọ ni ẹ tó wà nù sàárè nu wọn ń bá a sọ̀tá ìwọ ni kó tún wà ara rẹ̀ sí òun kálukú ni kó tún wà ara rẹ̀ sí. àwọn ọmọ òde òní tí wọ́n ń ṣàwàdà lórí fóònù tá à ń gbé káàkiri wọ́n ń pè kan ní DJ Chicken nù wọn ọ̀fẹ́nukọ ó sì dáràn DJ Chicken ọ̀fẹ́nukọ ó sì dáràn ó ti dáràn lọ́wọ́ ìjọba àpapọ̀ àwọn ọmọ yẹn ọ̀rọ̀ wọn èyé mi kódà wọ́n gbọ́rọ̀ míì tí wọ́n bá sọ báyìí táyà ẹ̀yìn ó sì já kàràràràrà. bí nǹkan mímu náà ló tó bẹ́ẹ̀ ni bí nǹkan kan bó fa confidence kan bá jò tí wọ́n sì ń lò ní mọ́ dà wọ́n láàmú ni béèyàn wò sùnsùnsùnsùn tí ń pé lágbájá ò ààrẹ orílẹ̀-èdè náà ní lákọ̀ ọmọ lórí jẹ́ ń já ọ sí i ò lè wọlé o tó sì dákọ̀ ọmọ rẹ̀ fara pé bọ́ọ̀ bá wọlé òun ọ̀pọ̀ ọmọ rẹ̀ nílùú tó lọ́ba tó níjòyè àwọn DSS ní kí ló ṣubú tàwọn yìí àtàn ọlọ́pàá ọjọ́ bíi 2 wọ́n fi sọ wọ́n fẹ́ lọ rè é fònà ra ògógóró ní a bá na ọgàn nílé ayé rẹ̀ yóò kó òun ò ṣe bẹ́ẹ̀ mọ́. ẹ̀yin ọmọ tá à ń ṣe àwàdà lórí fóònù ẹ̀yin tẹ́ ẹ bá ní wọn ẹ jẹ́ bá wọn sọ̀rọ̀ ẹ bá wọn sọ̀rọ̀ dáadáa o. gbogbo nǹkan lèèyàn máa fi ń ṣàwàdà ọ̀rọ̀ ìjọba àpapọ̀ àbíjọba ìpínlẹ̀ àbíjọba ìbílẹ̀ kò ṣeé ṣàwàdà o. kódà béèyàn bá fọ̀rọ̀ kánsílọ̀ lásán ṣàwàdà tí kánsílọ̀ lásán bá sọ wípé òun tẹ́tìn láìfù ìjọba lòun tẹ́tìn yẹn kìí ṣe láìfù kánsílọ̀ nìkan àwa tó sọ pé gómìnà ẹlòmíì ó pe gómìnà fara ẹlòmíì yóò pe pírẹsidẹ́ǹtì fara lẹ́sùn pé o ti ní fóònù lọ́wọ́ tó sì máa sọ̀sọ́kùsọ lórí rẹ̀ ọlọ́run ó ṣàánú ẹ jẹ́ ń bá àyàn bíi 3-4 sọ̀rọ̀ àwọn tó jẹ ẹ̀bùn gbàrà tí mo kéde ẹ̀ níjọta ń jọ Friday mo ṣàlàyé wípé bẹ́ẹ̀ rí gbogbo ẹ̀ sára àwọn ọmọ tí ẹ gbà á lẹ̀ èmi sì láọ̀ láti sọ fún yín pé ìjọba ò fún wọn ní 1 naira wọ́n san ránsọ̀mù kọ́bọ̀ fún wọn ìjọba ò san ránsọ̀mù o wọ́n san ránsọ̀mù kọ́bọ̀ bá a ṣe gbọ́ DSS àwọn ọlọ́pàá Nàìjíríà àwọn ológun agbára tí ń bẹ lọ́wọ́ òun èyí ṣagbára kékeré o tíjọba bá ró wọn bí akin pé ọyẹ lọ ṣe báyìí béèyàn bá wọnú olè wọn ò mú bóò ni wọ́n ṣe máwọn ará bí Yorùbá mélòó ló wà ń bẹ nínú àwọn tí wọ́n dìtẹ̀ yìí àwọn Yorùbá tó wà nínú àwọn tó dìtẹ̀ yìí ẹ gbòókọ wọn lálẹ́ yìí ìtúwò làwọn ń panú wọn ó ní agbára pọ̀ Sunday ọmọ Yorùbá ni lára àwọn tí wọ́n gbìmọ̀ pọ̀ tí wọ́n ṣe àṣemáṣe yìí Àyínwọlá Gbẹ́ngà ó wà lára àwọn ọmọ Yorùbá ni kìí ṣe lédè míì Adélẹ́yẹ Ayọ̀mídé graduate yunifásitì ni ní yunifásitì ọwọ́ rẹ̀ ni wọ́n sì ti bá fóònù ìkan lára àwọn tíṣà tí wọ́n gbé fóònù tíṣà tí wọ́n gbé òun ni wọ́n tíráàkì tí wọ́n bá lọ́wọ́ Adélẹ́yẹ Ayọ̀mídé Yorùbá ni wọ́n bí wọ́n bá rẹ́ǹtì àwọn ará abísí lókù
àwọn Yorùbá mẹ́tẹ̀ẹ̀ta yìí ń kópa tó lágbára jù nínú pa gbígbìyàn gbé. Àwọn wọ́n sì sojú òpópónà ibi tí wọ́n gbà. Ìkan wà tọ́jọ́ lọ́kadà nù wọn. Ẹnìkan wà tí máa bá wọn gba ransom. Tí wọ́n bá jí èèyàn gbé tán, nọ́mbà rẹ̀ ni wọ́n fi ilẹ̀, ọmọ náà là rán síná. Ó ní wọ́n pè kó lọ inú igbó bí báyìí, kó lọ pàdé ẹni báyìí. Wọ́n gbowó pàdé ẹ̀. Kábíyèsí Olódùmarè. Ọlọ́pàá wá tíráàkì wọn. Ọ̀nà ọlọ́pàá lásìkò tó pọ̀. Nígbà wọ́n tíráàkì wọn tán tí wọ́n gba fóònù wọn tí wọ́n kó wọn. Gbogbo àwọn agbódegbà bíi 6 tí wọ́n kọ́kọ́ kó. Ibẹ̀ ni wọ́n ti wá bẹ̀rẹ̀ sẹ́ni rẹ̀ bùtù. Wọ́n wá rí fóònù táwọn ará bí ń fi ń sọ̀rọ̀. Wọ́n wá tírèsì fóònù wọn gbogbo ibi tó lọ. Àti ilẹ̀ Haúsá ni àti Sókótó ni àti Ìlọrin ni. Wọ́n tírèsì gbogbo nọ́mbà. Wọ́n lọ kó àwọn ẹbí wọn. Wọ́n lọ kó àwọn fámìlì wọn. Gbogbo ẹbí wọn wọ́n kó wọn lọ́kọ̀ọ̀kan èjèèjì. Níjọ́ wọn ni wọ́n bá wọn negotiate pé nípa ọ̀rọ̀ owó tẹ̀ níjọba mú wá ń bò láàgbé lọ ṣé káàsì ní ká mú wá ní àbí nǹkan kan. Wọ́n wá ń bá wọn sọ̀rọ̀ lórí fídíò. Wọ́n wá sí yàn kàn wọ́n yà. Etí yín mélòó? Wọ́n ní àwọn ti yípo yín. Ìjọba ń sọ bẹ́ẹ̀ fún wọn. Àwọn ti yípo yín, kò síbi tẹ́ ẹ lè lọ bẹ́ẹ̀ bá wọnú ilẹ̀. Wọ́n wù yín jáde. Ení ẹ̀wà, ta leléyìí? Ẹbí yín ni. Ta leléyìí? Ẹbí yín ni. Ta leléyìí? Fámìlì yín ni. Gbogbo àwọn tí wọ́n pọ̀ bí wọ́n ṣe pọ̀ tó yìí. Tí ẹ̀mí kan bá sọnù nínú àwọn ọmọ tí kan bá kú, gbogbo àwọn fámìlì yìí ẹ pàdánù wọn, gbogbo wọn ni wọ́n kú. Ẹlẹ́ẹ̀kejì, ẹ̀yin náà ó sì kú. Lọ́rọ̀ bá di wò mí wò. Wọ́n ṣẹ́nà mọ́ àwọn ọlọ́kadà tí máa bá wọn ra oúnjẹ. Àwọn ọlọ́kadà tí máa gbóúnjẹ fún wọn. Ìtọ́bámọ̀ wù wọn, wọ́n mọ̀ mọ́ jẹ. Wọ́n lè dorí kodò pé ìyẹn gbóná làwọn fẹ́ àtẹran ẹ̀gbẹ́. Wọ́n supply wọn lẹ́sẹ̀kẹsẹ̀. Ara àwọn iṣẹ́ tí àwọn ìjọba ṣenu, wọ́n kọ̀ tí ọwọ́ gbogbo ọlọ́kadà. Wọn ò rómi gbé fún wọn, wọn ò róúnjẹ gbé fún wọn. Ebi dé, ọ̀gàjà fọwọ́ máa kẹ́. Ó di ẹni tí ó rẹkùn àtẹni tí ó ta ẹkùn. Àwọn méjèèjì ń wọra wọn lókèèrè, wọ́n jọ ń ná. Àti lọ wájú ò ṣeéṣe fún wọn, àti padà ẹ̀yìn ò ṣeéṣe, àfi tí wọ́n bá gbẹ́lẹ̀ tí wọ́n wọnú olẹ̀. Aláàárẹ̀ èésì rálé, bọ́ bá wọnú omi, wọ́n gbọ́n jáde. Wọ́n jọ ń fà á, títí ẹ̀ràn ọmọ. Nígbà wọ́n ra bisikíìtì fáwọn ọmọ, ẹ wò bí ẹ ṣe ń jẹun àwọn. Ọmọ yín ò ní sọmọ nù, ẹ̀yin abiyamọ ayé. Ebi ti pa àwọn ọmọ ọlọ́mọ, ebi ti pa tíṣà, ebi ti pa píríncípà. Píríncípà tó fàìn dáadáa tẹ́lẹ̀. Lójú ẹsẹ̀ under 50 days wọ́n ti sọ ìyádìyá arúgbó. Ọkọ rẹ̀ gan ò ní fẹ́ dá mọ̀mọ́. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní fà á. Wọ́n fà á lọ wájú, wọ́n fà á lọ ẹ̀yìn. Àníṣe ẹ kó wọn lẹ̀ ní kò sọ́gbọ́n tẹ́ ẹ lè ta sí. Ńgbà ó di 9 minutes ọ̀dọ̀ ọlọ́mọ ọ̀rọ̀ mọ́ ó di sí àdúrà. Káwé àfọ̀ nígbà tí ìjà fọná sójú ìntẹ́lòmíì ń pè ní fíìmù nu tí a ń pè ní kọ́ńtẹ́ǹtì nu tí a ń pè ní erémọdé òṣèlú nu. Nígbà tí ìjà fọná sójú, àwọn tó ṣubú pọ̀ lójú ìjà nínú àwọn agbésùnmọ̀mí yìí, wọ́n kú lọ bẹ́rẹ́bẹ́. Àwọn tí ò kú sọ̀rẹ́ńdà, wọ́n káwọ́ òkè, wú bọ́ńdọ̀gì. Wọ́n dojú wọn bolẹ̀, wọ́n dè wọ́n lọ́wọ́ sẹ́yìn. Wọ́n sì kó gbogbo àwọn ọmọ àti tíṣà láyọ̀ àtàlàáfíà, wọ́n kó wọn. Ìjọba ń bá wa dè é lọ o. Bí olóṣèlú lọ́rán wọn ni o. Báwọn náà lọ láyàrú ẹ̀ ní o.
bó jẹ́ wípé agbára ló tó bẹ́ẹ̀ ni o téèyàn ó fi láyà gbọ́mọgbọ́mọ tí ó dojú kọ dídí stéètì tí ó sì mọ̀ pé gómìnà ló ń fẹ́ bá sọ̀rọ̀. ẹ̀kọ́ tí kìíní yìí kọ́ wa ni wípé ìjọba ìpínlẹ̀ àtijọba àpapọ̀ àfi kí wọ́n fọwọ́sowọ́pọ̀ kí wọ́n jọ máa ṣe papọ̀ o. tí ìjọba ìpínlẹ̀ àtijọba àpapọ̀ bá ti fọwọ́sowọ́pọ̀ wàhálà wà ń díẹ̀ o, wàhálà àdí rẹ̀ ó lágbára. nílẹ̀ Yorùbá àsìkò tó yẹ ká gbádùn jù ní kò sí ní tá a béèrè fúnlẹ̀ Yorùbá ọmọ wa lọ́wọ́ à ń bẹ̀. bí ọba tiẹ̀ tètè dá wa lóhùn nọ́mbà ìyàwó ẹ̀ tá a lè fi bá a sọ̀rọ̀ màdáàmù ìyá alákà ẹ bá wí fọ́kọ yín nǹkan báyìí la fẹ́ nípínlẹ̀ wa. bí ṣe pé lálẹ́ ìgbà wọn bá fẹ́ sùn ni ó kùn yunmuyunmu sí létí. kí ni ń fàjà láàrin gómìnà àti pírẹsidẹ́ǹtì? èmi ò jù ọ́ ìwọ ò jù mí ẹni ń fa wàhálà o, ẹ má jẹ́ ń tàn yín. ìwọ ò jù mí èmi ò jù ọ́, kò síbi tó fẹ́ gbé ẹnikẹ́ni dé o. bí ààrẹ bá wopò rẹ̀ agbára tó ní lórí 36 states ní Nàìjíríà tí gbogbo ohun tí wọ́n pè ní nǹkan abẹ̀mí ń forí balẹ̀ fún tó sì ń lo dọ́là lọ́wọ́ ní dọ́là tó lágbára, òun ló lọ ọlọ́pàá ló lo lógun ló ní gbogbo ẹ̀ lọ́dọ̀, òun ló lọ́wọ́ ó ní ó sọ pé iye báyìí ènìyàn owó tí ẹ fún stéètì. ilẹ̀ Yorùbá tó bá sì fẹ́ bílẹ̀ Yorùbá bá sì fẹ́ tí wọ́n bá fẹ́ ṣẹlọ́run lókù láti ìlọ́po kan sí ìlọ́po 5 lówó allocation tí wọ́n ń gbà, ìlọ́po kan sí ìlọ́po 5 pàápàá jùlọ ní gbogbo ilẹ̀ Yorùbá. kò sí ìjọba tó yẹ kó ṣe láàrin ọdún 4 tí Bọ́lá Ahmed Tinubu débẹ̀ tí ó yẹ kó rí nǹkan kan re tọ́ka sí pé nǹkan re tóun fi lẹ́gẹ́sì re lélẹ̀ rè. díẹ̀ ni gbogbo tí wọ́n ń ṣe yẹ bí ìgbà wọn ń kọlà yóò padà ṣètò rẹ̀, torí wípé n tí a mú kúrò nínú owó epo, owó tíjọba ń kó dànù lórí owó epo lójoojúmọ́ kì í ṣe kékeré, tọ́wọ́ á bẹ̀rẹ̀ sí ní rọ̀jò sápò ìjọba tọ́lọ̀ ní kí owó ń padà sápò gọ́ọ̀mẹ̀ntì tí gọ́ọ̀mẹ̀ntì wá ń jẹ tí wọ́n ń sùn bọ̀. kíjọba Bọ́lá Ahmed Tinubu tó débẹ̀ kìí ṣoṣù 3 kìí ṣoṣù 4 níjọba Buhari ti ń yáwó sanwó òṣìṣẹ́, nígbà ọ̀yá ló di zero allocation. bí n bá parọ́ ẹ̀ mọ́ ẹja mi o. ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn nǹkan tíjọba Tinubu ń ṣe tá a bá wò láti 1960 tá a ti gbòmìnira kò wọ́pọ̀ nínú ìjọba tó ṣe é. àfìjọba onígírímákàì àwọn ìjọba ológun tí wọ́n lè pé àwọn fẹ́ ṣe báyìí tí ọ̀sẹ̀ tí ó yẹ̀ wọ́n lọ́wọ́ rẹ̀ wò. ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ńláńláńláńlá tíjọba yìí gbé kalẹ̀ tí wọ́n ń ṣe báyìí fàpẹẹrẹ lọ́yọ̀ọ́ Ọ̀yọ́ Aláàfin Òjó Pàṣẹkẹ́ Ọmọ Àtìbà wọ́n ti fáwọn náà ní sákúlá ròdù lọ́yọ̀ọ́. nígbà tí ọba sì tó bí ọdún 3 sọdún 4 tẹ́ ẹ bá dọ̀yọ́ bíi London ní orí. ṣàlàyé fún yín wípé bíjọba ṣe ń lọ yìí tí wọ́n bá jọ fẹ̀dọ̀ lórí òróǹro tó bá padà ṣe ìjọba rẹ̀ tó bá parí ẹ̀ tó bá lè mọ́kègùn tí wọ́n fààyè lẹ̀ fún tí ò sí ogún mi ọ̀tẹ̀ mi ìtagbésùnmọ̀mí ìjọba yìí yóò rí nǹkan ṣe fún wa o. ṣé ẹ gbọ́ pé owó tí wọ́n fi ń kó mọ́tò wọlé wọ́n ti já láti 50% wọ́n ti já sí 5%. ẹ wo iye owó ẹlòmíín fi 20 million 18 million wọ́n fi ń clear mọ́tò. tí ẹ bá wá pa 20 million 18 million tí kọ́sítọ́ọ̀mù gbà tí ẹ bá pa pọ̀ pẹ̀lú owó tí wọ́n fi ń gbé mọ́tò bọ̀ sówó gẹ́gẹ́ kọ́ ní ọ̀dà. wọ́n ti já yẹn wálẹ̀ owó orí ráìsì gbogbo nǹkan nígbà táwọn bá ṣe kérésì ráìsì ó lulẹ̀. bí oúnjẹ bá sì ti kúrò nínú ìṣẹ́ tí fúláwà lulẹ̀ tí ráìsì lulẹ̀ ìyókù bùṣe. gbogbo nǹkan láàmọ̀ ẹ wo ìjọba tí wọ́n bá sọ̀rọ̀ wọ́n mú ṣe bẹ́ẹ̀
nígbà epo wọn ń jò ní wọ́n ní kèé sọ̀dọ̀ àwọn o láti àjọ àgbáyé lepo tiwọn nígbà ó sì tún dẹ̀ látàdọ̀ àjọ àgbáyé a tún ti rí rà nípa ọ̀ǹtọ̀ padà káàtì ẹ̀ dúpẹ́ lọ́wọ́ wọn pé ọdún 4 ní mọ̀ ń pé lọ yìí àmọ́ tò nílé epo níjọ́ tí Tinubu tó ti wà lórí ìjọba. Ní Nàìjíríà ó. Rántí ọdún tá a lòjọ́ 3 ọjọ́ 2 nílé epo tẹ́ẹ̀mọ̀ change ara yín ọ̀tọ̀ lẹni tó ń tọ́wà ń bẹ̀ láàárọ̀ tó wọ́n máa ń tọ́ bá di ń gbà lẹ̀ bámọ̀ lówó ẹlòmíì ọgbàṣẹ́ lọ́wọ́ rẹ̀ eléyìn ọlọ́wẹ̀ ńlé eléyìn ni ọmọ súnkẹrẹ pàkẹrẹ ńbolódé àti fẹ́ẹ̀ dé àwo ibi kíní táǹkì epo lọ́ọ̀kan ni o látàná àbíjẹta. gáàsì tọ́wọ́n àwọn ìyàwó yín ò ní sọ fún yín pówó rẹ̀ ti lọlẹ̀ torí pé iye wọn ń gbà lówó gáàsì wọn ò ní fẹ́ ṣàlàyé fún yín. iye wọn ń ta gáàsì tẹ́lẹ̀ kọ́ ni à ń ta báyìí o. ẹ wá wò ó. kò síjọba tó wà lóde tí ọmọ ṣe dáadáa. bẹ́ẹ̀ yẹn bá mọ̀ yẹn wò dáadáa lásìkò tí wọ́n gbé àwọn ọmọ lọ mo fi ọba tó ní mí mo stọ́dì gómìnà Ṣèyí Mákindé ó sì ti rù wà láìtàláì súnmọ́bì láì ó sì rù lójú. àyín tó mú tó fi sọ fọ̀rọ̀ tí ń ṣèwọ́de pé tọ́ba yìí pé káfẹ̀mí lélẹ̀ ni wọ́n fi káwọn ọmọ ẹ̀ lẹ̀ iye báyìí ni èjì mi iye ọdún báyìí ni bàbá mi lò láyé tẹ́yìn bá fi ń rò pé tọ́ba já síkú bọ́bá yìí pé bá fẹ̀mí wa lélẹ̀ ni téèyàn bá fi sọ báwọn pé ò tiẹ̀ sí ní ẹ̀mí ẹ̀ tó bá fi sọ jáde báwọn ẹ̀jẹ̀ àgbèdì fóńtọ̀. mo sì bá yín yọ̀ o gómìnà Ṣèyí Mákindé mo bá yín yọ̀ tọ́lọ́run ọ̀bọ ìjọba yín jẹ́ torí kì bá ba rẹ́kọ̀dù Ṣèyí Mákindé ọdún 8 yẹn kì bá ba gbogbo ẹ̀ jẹ́ kì bá rọ́bìsì rẹ́kọ̀dù yín kì bá sì rọ́bìsì ìjọba Tinubu bẹ́ẹ̀ bá ń bá èèyàn sọ̀rọ̀ ń lu èbó lẹ́nujọ́ mẹ́ta wọn ni àwọn ọmọ tí wọ́n kó ń kọ́ ọ̀tọ̀ lọ̀rọ̀ tẹ́ ẹ gbé wájú wọn o. bẹ́ẹ̀ bá ń bẹ́lẹ́yà míì sọ̀rọ̀ wọn ni ẹ lọ gbà àwọn ọmọ yín tí wọ́n kó. inú mi dùn wípé ọba Sókótó náà ti yarí ògún mú kó aya rẹ̀ mọ́ràn ó ló tó gálẹ́ alùbàtà ìdárin pé lórí ọ̀rọ̀ àwọn tí ń jiyàn gbé yìí ó yẹ kí ìjọba ó tètè gbégbèsè kíákíá lórí ẹ̀. ṣé rí i pé ntọ́ba Sókótó olórí ẹ̀ Fúlàní tó bá fi sọ bẹ́ẹ̀ yẹn ó ti sú àwọn náà nu. gómìnà kan nílẹ̀ Haúsá ni wọ́n gbé ẹ̀gbọ́n wọ́n wá tírẹ́tì páwọn gba 300 million ó sì ní ṣé 300 million ni ẹ lọ́ọ́ pa bọ̀dá òun ó ní òní ẹ lọ́ọ́ pa òun ò lè fún yín lówó toró wọn ọ̀fẹ́ ẹ̀ńkọ́rẹ́ẹ̀jì yín bẹ́ẹ̀ bá gbowó lọ́wọ́ òun odidi gómìnà ẹ̀ tún gbẹ́ lòmíì. bíjọba wá fún 1 billion ni ẹ wòye èèyàn tí wọ́n fi 1 billion yẹn ẹ wòye èèyàn tí wọ́n fi kó jọ ẹ wòye ílọ́ọ̀sì tí wọ́n rà ẹ wòye gbogbo nǹkan ìjà ogun tí wọ́n rà nínú 1 billion ìjọba Tinubu ò fún wọn kọ́bọ̀ o wọ́n pa 300 dín wọn ní Borno State lẹ́nìí wọ́n pa 300 ní Borno State àwọn náà pa 50 èèyàn ní Benue wọ́n lọ abúlé kan ní Benue State wọ́n sì ń wọnú ilé kan inú ilé kan inú ilé kan wọ́n sì ń pààyàn ariwo ẹkún sọ 50 èèyàn lèèyàn tí wọ́n ti kà báyìí kó ti kú yàtọ̀ fáwọn tí wọ́n rọ́ọ̀sì lọ sọ́ọ̀sì. àwọn tí wọ́n wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run kọ́ o àwọn tó ti kú fínfín àwọn yẹn ní 50 o. ó ti di wọ́wọ́wọ́ ó ti dogun ó ti di woro sí woro. kò sọ́gbọ́n tíjọba fẹ́ ta sí ju pé kí wọ́n dojú ìjà kọ wọ́n. nílẹ̀ Haúsá. àwọn ìlú kan wà tí wọ́n máa ń dà àwọn agbésùmọ̀mí máa ń dà wọ́n láàmú
wọ́n wá tọrọ yọ̀ǹda lọ́wọ́ ìjọba pé àwọn tó ní agbára àwọn ọdẹ àwọn esin ọ̀kọ́kú náà wà o bẹ́ẹ̀ bá tú àwọn lẹ̀ sáwọn ará abíkan jọ fèsì ara wọn wọ́n tún gbé mọ́sìnì dé lóru bí ẹ ṣe máa dé ṣẹ̀gẹ́ ẹ̀ ló tún dolo. làwọn ọdẹ fọwọ́sù fó Ọbásanjọ́. ìyẹn tẹ fóònù síra wọn bí kálukú náà ṣe ń gbé mọ́sìnì àtìmọ́ rẹ̀ tí wọ́n ń jáde nù ọ̀dà di wọ́wọ́wọ́ Àdìgbè pèsè. ó di face me I face you. ẹ rí Awólọ́wọ̀ ti sọ ni ó ní gbọ́ ọba yá mẹ̀kúnnù ní ọgbàrá rẹ̀ kó nù ìyà Kò sógun mọ́ kó. ó sì á jẹ́ ká má lè sùn ká má lè wò Lọ́dọ̀ alágbó. wọ́n tún dé ẹ lọ́ọ́ kọ́ mọ́ sùkú o. On the 1st October. àwọn wèrè kan sì wà ní propaganda làwọn tí propaganda ti ba ayé wọn jẹ́ èyí tí wọ́n wálé ayé wọn wá ṣe nu propaganda náà ń ó ṣe kú Òun náà tún ṣe tiẹ̀ ó ṣàgbára. bíjọba bá ṣe dáadáa wọn ọ̀nà tí wọ́n bá yé ẹ̀jẹ̀ wọn mọ̀ wá Bẹ́ẹ̀ ṣe o. wọ́n bá yé ìjọba ń jẹ́ wọ́n bàjẹ́ Ọ̀bọ̀ ló tún bọ̀ lọ́nà yìí òṣèlú. àwọn wọn máa wá weakness ìjọba Àwọn ẹ̀sìn rántí àdéhùn tẹ́ṣẹ̀ o. Àwa mẹ́fà. àwọn ló ní orí fóònù tá à ń gbé káàkiri àwọn ní ń control rẹ̀ Bó bá ṣe tí wọ́n bá dojú lẹ́nìkan lórí fóònù ẹgbẹ́ MP. bloggers tí wọ́n ní ó ju ẹni tí ó dìbò fún wọn lọ. Bó ṣàdìjẹ́ ìdí ojú wa láàbáramọ́. tí wọ́n bá fẹ́ ṣe pé wọ́n fẹ́ dìbò orí fóònù ní Ẹgbẹ́ MP ló bá wọlé o. tí wọ́n bá dìbò lórí fóònù Ó dákun ṣẹ́gbẹ́ mọ́lẹ̀. ní ìsìn wọ́n máa kéde ààrẹ tuntun àti gómìnà tuntun yìí Ó tún padà tún dẹ́gbẹ́ GMP. lórí òfurufú ìmọ̀ràn tá a lè fúnjọba mẹ́ta Ọ̀rẹ́ ọmọ. ẹ̀jẹ̀ asáré ọmọ ọkọ àbí ìtàn ìrú èwo ìtàn pé tí n bá wà ń bẹ̀ lónìí mi ò ní síbẹ̀ lọ́la ni yóò mọ̀ kọ. yóò mọ̀ kọ. kò ní ìdíwọ́ ṣé ó ní ìdíwọ́ ẹ̀sẹ̀ sọ fún yẹ pé kò lè lò jọjọ́ ọdún mẹ́jọ lọ ni bẹ́ẹ̀ ni òfin ọ̀fà ayé rẹ̀ ilẹ̀jọ ọdún mẹ́jọ lọ kò ní ìdíwọ́ ẹ̀sẹ̀ sọ yún fún yẹn ẹ̀ ń bá ti lọ ọdún mẹ́jọ ti mọ̀ pé ó tún dìgbà míì ó tún dayé àtúnwà àfi tí wọ́n bá yí òfin padà lókù ọ̀dà ẹ̀jẹ̀ lòmí ò tún gbà wá yàn. Bá a mọ̀ bẹ́ẹ̀ bèrè o. 08033197000 ìtàn ọmọ kọ gbójú ọdẹ nù gbórùn mọlẹ ẹ káalẹ́ o ẹ káalẹ́ olúwa mo wọlé láti bí ọdún àìmọye ẹ káalẹ́ sà ẹ káalẹ́ o ẹ kó ètò ọlọ́run ní fi yín sílẹ̀ o lágbára ọlọ́run gbà kí gbogbo ọ̀dà nàìjíríà nífẹ̀ẹ́ iná ṣàwá ẹ̀rí o amina síbọ́lá ńlẹ̀ ààrẹ ni láti aṣíbódìjà nǹkan tí mo lè sọ ni pé kán fìfẹ́ bára wọn lò kí olórí ọmọ rẹ̀ lórí kí gómìnà náà mọ̀ rẹ̀ pọ̀ máa bẹ́ àwọn ọmọ abẹ́ pírẹ́sidẹ́ǹtì làwọn ṣe then kán fi bẹ̀rù ọlọ́run sun gbogbo kán dẹ̀ wà ní ìṣọ̀kan wọ́n bá dẹ̀ ṣe kán sọ fáwọn tó ní schools àti ọ́fíìsì ní àwọn mọ́sálásí ni kí wọ́n máa rí pé wọ́n ń kíyè sára pẹ̀lú security gbogbo ẹ̀ kí gbogbo ìdílé àdẹ́ká iṣẹ́ eléyìí tí wọ́n lọ ṣe yẹ kán má jẹ́ kó dáwọ́ dúró kán tó bá wa kiri káàkiri kán tó mọ́nítọ̀ àwọn èèyàn míì náà tó jẹ́ pé àwọn èèyàn ó fi mọ̀ pé ipa àwọn ti pin pátápátá. Wọ́n jẹ́ kankan ṣe sẹ́yẹ̀ láti ẹ̀dá ilé ọlọ́run bá ràn wọ́n lọ́wọ́ àti àbá Sunday. ìmọ̀ràn alákọ̀ọ́kọ́ wọ́n ní fi ẹ̀mí wọn ṣe ìtúnṣe orílẹ̀-èdè lórúkọ Jésù. àmì o ẹni kí olórí ọmọ rẹ̀ ló lórí. bẹ́ẹ̀ ni kí ìrẹ̀lẹ̀ wà kí ìṣọ̀kan wà kí ìtẹríba ó sì wà ń bẹ̀. ẹ ṣe 08033319700. Ìyá rẹ̀ ló ti bẹ̀rẹ̀ sáà. ẹni bá ní ẹ̀tọ́ ẹwọ́ sí ni ká ẹ béèrè àkáǹtì nọ́mbà. Tó bá rojú gbogbo. hello Wọ́n dààmú. Hello sir. Wọ́n ní ìdá. ẹ káalẹ́ o. èmi náà tí mò ń sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀mí òkú ẹ ti pa nìyàn. mi pa mo rò pé ẹ ti sọ̀rọ̀ bùsẹ́ ni. Sorry sir. àwọn èèyàn míì wà ń bẹ̀ ẹ jẹ́ kẹ́lòmíì ọ̀ wọlé. ẹ káalẹ́ o. ẹ káalẹ́ o. ẹ ǹlẹ́ o. ẹ ra sa o. náà. wá àsìkò yìí o. àsìkò ni. àṣẹ ohun àsìkò oríire tàwọn ọmọ wa tún gbà o. oríire ni ẹ fún wa ní ìmọ̀ràn mẹ́ta tẹ́ ẹ lè fúnjọba àti tìpínlẹ̀ àti ti àpapọ̀. ìmọ̀ràn tí a fẹ́ fúnjọba ni pé kí ìfọwọ́sowọ́pọ̀ wà láàrin ìjọba ti ìpínlẹ̀ pẹ̀lú àwọn elétò ààbò
ó sì wà láàrin ìjọba ìpínlẹ̀ náà pẹ̀lú ìjọba òkè ìjọba àpapọ̀ kọjọ mọ́ fọwọ́sowọ́pọ̀ tó kò ní sí pé èmi gbé ìsàlẹ̀ ẹnìkan gbé lókè kájọ sowọ́pọ̀ ní. kò ní sẹ́mi òjò ìwọ ojú mi. ìwọ ojú mi kó mọ́ sí yẹn láàrin wọn. lórí ìtàn ṣe náà tí wọ́n fi gbá ìhun náà wọ́n padà ṣe tán fi gba àwọn ọmọ sílẹ̀ báyìí. tó kẹjọ kó máa lọ bẹ́ẹ̀. kọ́mọ dàbí ìgbé èèyàn ń ṣe competition. bẹ́ẹ̀ ni kó mọ́ sí yẹn bẹ́ẹ̀. kó sì mọ ẹjọ́ kan sì jọ nítorí Ọlọ́run kó mọ̀ sí ẹlẹ́yàmẹ̀yà kó wọ ẹlẹ́sìn kó mọ̀ sí. torí àwọn kan ṣe àwọn ẹ̀yà kan wà lókè yà kó wà ń ṣẹlẹ̀ tó kó wá kájọ tó pọ̀. tó kí yẹn náà wà ń bẹ̀ kí ìjọba kan bá kó wà bẹ́ẹ̀ náà. jẹ́ kífẹ́ wà láàrin wa kífẹ́ wà láàrin àwọn aráàlú pẹ̀lú ìjọba náà. tó mọ̀ fi òṣèlú ṣe o. ìjọba tó bá fi lójú bá fún mi sí kírù àyíndé o. ìmọ̀ràn mẹ́ta fúnjọba àpapọ̀. ọlọ́mùbíwọ̀n nínú Mr. Fuji ẹni tára yé di. hello. wọn lóhùn àyíndé àgbàjọlá. ojú fóònù ń kún ìpè ń jápè ẹ káalẹ́ o. ẹ káalẹ́ o. ẹ káalẹ́ o. alẹ́ lẹ́ni o. Azeez ní ìbàdàn látọ̀ yìí. gbogbo Ọ̀yọ́ ń kọ́. ìmọ̀ràn tí èmi ní àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. ìmọ̀ràn tèmi ní tèmi ó sọ fúnjọba mi wípé irú eléyìí ìtọ́sẹ̀lẹ̀ tó bá jẹ́ pẹ̀lú rẹ̀ tí ń wáyé láti ilẹ̀ wá. irú àwọn ọmọ Chibok wọn ò ní lọ bí wọ́n ṣe lọ. orí wípé Yorùbá ní àìkọ́wọ̀ọ́rìn ejò kí ń ṣekú pa wọ́n. nígbà tá a jọ fọwọ́sowọ́pọ̀ ní ìsìn ẹ rí i pé àròjùtù ẹ̀. Ọlọ́run tọ́lá ayé tọ́lọ́run àti gómìnà ni àti pẹ́sidẹ́ǹtì ni Ọlọ́run bò ní dàrin wọn rú. àmín o. Ọlọ́run tọ́lá ayé tọ́lọ́run kó bá wa fi ìfẹ́ sáàrin àwọn méjèèjì. àmín o. tí wọ́n fi lè ṣàṣeyè torí Yorùbá jọ ni wá Ọlọ́run wọn dákun kó ṣàánú wọn. àmín o. àwọn ọmọ ológun wa náà sì ní ẹ rí i pé iṣẹ́ takuntakun ni wọ́n ṣe. irú eléyìí tí wọ́n ṣe wọ́n fẹ́ẹ́ mọ̀ ṣerú rẹ̀ rí. wọn ò ṣerú ẹ̀ rí. wọn ò ṣerú ẹ̀ rí. wọn ò ṣerú eléyìí rí àríwé eléyìí rí. a máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. bó tẹ̀ ṣe pé bàbá tí bá yẹ pé ọ̀sán lẹ bá fi ń ṣe ètò ní ìrì ni mo fẹ́ wá rí yìí opó ni ní igi ni mo fi ń rìn ẹnu mi kàn mú ṣáṣáṣá ni. ẹ sọ bẹ́ẹ̀ náà ń jó ní tí mo tẹwọ́ sí. igi ni mo fi ń rìn mo fẹ́ wá rí yín kẹ́ ẹ dá lóko wo kí mọ̀ ẹ tèédú. ẹ bá àánú Ọlọ́run pàdé. àmín Ọlọ́run. ẹ bá àánú Ọlọ́run pàdé. ẹnì kan kò rí mi nísìnyí tọ́lọ́ wọn bá wò mí ìdàgbà tí mo lè yẹ. ṣé ẹ rí àjẹká. ọ̀dà kéèyàn mọ̀ kú lẹ́nu ní téèyàn bá ní kéèyàn bá ń fẹ́ èèyàn máa. ẹ kú ètò bàbá mi rò. ẹnu ẹni la fi kọ méje ẹ káalẹ́ o. ẹ kú jẹ kálẹ́ o. gbogbo ilé ń kọ́ o. àlàáfíà ni o. ìmọ̀nà a kí ẹ kú ètò Ọlọ́run bàálà náà jẹ́ kẹ́ ẹ pẹ̀lẹ́ mi o. ètò ni. a kí ohun ìjọba wa náà ìfẹ́ sí pàtàkì. tó bá jẹ́ pé bọ́lá ìfẹ́ ń bẹ láàrin ẹ̀yàmẹ̀yà Yorùbá sáwùsá tí ò bá ti sí méjì ọlọ àkọ́kọ́ nìyẹn kí a gbà pé kankan náà wà àkótí ń bọ̀ láti gbé ètìpẹ́ àwọn ọmọ ológun wa náà tí ò bá sí gbogbo yá ẹlẹ́yàmẹ̀yà náà ń bẹ láàrin wọn náà ìyẹn náà tó mú àṣeyọrí wá. àwọn tó ti jẹ́ àwọn ọlọ́dẹ ìlú nígbà kan tí ọlọ́dẹ lè sọ pé àtàwùsọ àti ọlọ́pàá kan ti papọ̀ ọlọ́pàá tó súnmọ́ ọlọ́dẹ ìlú gan kò sájọṣepọ̀ láàrin wọn. ẹ wá wò ní ìsìn OPC ìwé ẹkùn kankan báyìí wọ́n ti ṣe àṣeyọrí yẹn tí yẹn bá ti wà. Nàìjíríà ọ̀dà o kọ́nà bọ́lá ní kó bá ní mú àṣeyọrí wá o. àmín. lọ́n jẹ́kẹ́nu láti ilé bàbá wọn níwọ̀n àṣẹ àgbáyé ṣe ní Nàìjíríà ní láti gbé o. ẹ ṣeun. níbi tí ń jà ọ́. Akọ́láwọlé olóòtú ọmọ Àdábánijà. ó kù fẹ́rẹ́fẹ́rẹ́ tá a dìbò báyìí. ìbò náà ní Nàìjíríà ó fi sọ̀rọ̀. báńgẹ́lì wá rúùlù wa ní Nàìjíríà yóò kojú ìṣòro. ibi yóò ń kó lè pọ̀ sí. alájọ bí adájọ́. àwọn eléyìí intelligent tí ń bẹ lórí wọn àtijọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni àtijọba àpapọ̀ gbogbo wọn ló ti gba Amẹ́ríkà tí wọ́n ti gbogbo nǹkan intelligent Amẹ́ríkà ní ń bẹ lórí wọn. hello ẹ káalẹ́ o. àlọ́ ẹ káalẹ́ ẹ kó ètò. ẹ káalẹ́ o. a kú oríire tàwọn ọmọ yìí o. ẹ ṣeun. àbọ̀ ọlọ́wọ́ dájú lórí Nàìjíríà o. àmín. ìmọ̀ràn tèmi tí mo fẹ́ fún ìjọba.
ni pé lórí àwọn irú ẹkùn àti àwọn àmọ̀tẹ́kùn tí wọ́n ró wọn lágbára. Torí a ní àlékù tí wọ́n máa rúlu gbogbo inú gbóhùn. Irú ẹkùn àtàmọ̀tẹ́kùn tí wọ́n ró wọn lágbára. Tí wọ́n ró wọn lágbára wọn la ní iṣẹ́ tó dájú fún wọn. Ìjọba ń sọ̀rọ̀ nípa ọlọ́pàá ìpínlẹ̀ pé wọ́n fẹ́ dálẹ̀ láìpẹ́ yìí, sọ́dà àbí ọ̀dà? Ọlọ́pàá ìpínlẹ̀ dà àmọ́ níbi tó wà ní ọ̀rọ̀ ọlọ́pàá náà ni pé ọ̀tọ̀ ni tẹ́ pé wọ́n ṣe ọ̀tọ̀ ni wọ́n pa máa sí. Àmọ̀tẹ́kùn ńkọ́? Irú ẹkùn ńkọ́? Àmọ̀tẹ́kùn irú ẹkùn ńkọ́? wáyé àwọn ìmúlẹ́mbẹ̀ẹ́mbẹ̀ yìí. Láńdọ̀ àwọn àmọ̀tẹ́kùn ńkọ́? Ìmúlẹ́mbẹ̀ẹ́mbẹ̀ náà. Kò sí múlẹ̀ lọ́dọ̀ ọlọ́pàá. Kò sí múlẹ̀ níbi ọlọ́pàá ojú ìjọba ni. Àjá sí pé kò dá state police ọ̀dàlẹ̀ ń sọ kò yẹ kí wọ́n dálẹ̀. Tí wọ́n bá lè rú àwọn ilé náà ẹ̀mọ iye ọlọ́pàá ti ń bẹ Nàìjíríà ni tí wọ́n ọ̀pọ̀ tó ní. Àti fòdodo iṣẹ́ náà ni nǹkan ni pọ́blẹ́mù. Ẹ pàtẹ́wọ́ fúnra yín. Àmọ́ tí wọ́n bá rí pé ní àtàbílẹ̀ ní abá lè máa lò mọ́ ó lè máa rọrùn. Ọ̀dà ẹja tó wo ń tọ́ ẹlòmíì ó wí o. Ọlọ́pàá ìbílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ tí wọ́n fẹ́ dálẹ̀. Ẹ káalẹ́ o. Omi sísọlá nìyẹn láti Ìwó road. Ẹ ṣeun. Àmọ̀ràn tẹ́mi fẹ́ fáwọn ìjọba ni wípé ìjọba federal government kí wọ́n ó jọ gbogbo ọmọ ogun tó ṣubú lójú ìjà kí wọ́n ó jọ kí wọ́n rántí fámìlì wọn láti compensate wọn. Gbogbo àwọn pátápátá ogun ọmọ wẹrẹ yẹn náà tí wọ́n dé kí wọ́n mọ̀ bí wọ́n ṣe fún wọn scholarship tí wọ́n fi láṣeyọrí láyé àti mọ̀mọ́ tó jẹ́ tíṣà wọn yẹn náà tí wọ́n fìyà jẹ tá lọ jìyà ìmọ̀dí nínú igbó wọ́n ṣàánú wọn ohun tó bá yẹ tó tọ́ tó yẹ kí wọ́n ṣe fún wọn. Lẹ́yìn náà gbogbo àwọn ológun wa kí wọ́n gbàyàn sí kí wọ́n wá ró wọn ní agbára kí wọ́n increase owó wọn láti lè gbé ìwúrí fún wọn. Kí làká nọ́mbà rẹ? Ó tilẹ̀ ti tó. Kí làká nọ́mbà rẹ? Lẹ́yìn náà ọlọ́pàá ìpínlẹ̀. Ìyá kí làká nọ́mbà? Ó ti tó bá. 70. 70. 36. 36. 06. 06. 12. 12. 30. 30. Báńkì wo? jẹ́ wọ́n gan. Hospital wọn wà hospital ológun wọn wà tí wọ́n ń gún wọn lábẹ́rẹ́. Àwọn ọmọ tí wọn ò jẹun ẹlòmíì ò jẹun fọ́sẹ̀ kan ọ̀sẹ̀ méjì nù wọn. Bẹ́ẹ̀ni ṣé nígbà tí mo gbọ́ pé wọ́n dé báyìí mo ń gbàlù ni wọ́n ní gbogbo bá tú báyìí ìbànújẹ́ dé bọ́tà àtúnyìn láàbí amọ̀lẹ̀ yìí. Ẹ sì mọ̀ wọ́n rí. Mi ìmọ̀ wọn rí mi ìmọ̀ ẹ tó bí wọn rí. Ṣé ẹ ti gbọ́ ẹ bá mi ṣètọ́jú wọn. Gbogbo àwọn tó wà tẹ̀lé àti tíṣà ni àti gbogbo àwọn tó lọ fún wọn dùn wọn nínú Ọlọ́run bá wà ní irúwé lẹ́yìn mọ́ Nàìjíríà. Àmín. Ìṣẹ̀lẹ̀ burúkú ìṣẹ̀lẹ̀ sẹ́yìn náà pẹ̀lú ògùn ọ̀nà ẹ kí ń ṣe ẹ̀ní mọ̀ṣẹ́mọ́ kò ní jẹ́ ti yín. Àmín. Ẹ kọ àká nọ́mbà yà ń lẹ̀. Ìyá kí làká nọ́mbà yín? 70. 70. 54. 64. 54. 54. 89. 89. 62. 62. 86. 82. Báńkì wo? 86. 86. Báńkì wo? Opay ni o. Opay ó kọ́ wo ni ó gbé wá? Rọ́mọkẹ́ ìdí àti bá ìdí àti. Rọ́mọkẹ́ ẹjẹ́ àfihàn kásẹ̀ ètò ńlẹ̀ ẹnìkan wà lórí ètò tó fẹ́ jẹ ẹjẹ́ àwọ̀ ẹnìyẹn náà ẹnìkan fẹ́ jẹ last one tó fẹ́ jẹ yìí. Hello ẹ káalẹ́ o. Hello sir. Ẹ káalẹ́ o. Ẹ kú ètò wa kí yín o. Ẹ ní lọ́kì gan o. Ẹ jẹ́ kí wọ́n ṣe ìwúrí fáwọn tí wọ́n lọ sínú igbó yẹn tí wọ́n lọ sí àbọ̀ yẹn. Ṣùgbọ́n ìmọ̀ràn mi fún ìjọba lórí ètò yìí. Ìmọ̀ràn mi ni wípé orílẹ̀-èdè onígbàtà àwọn tá a bá tó mú òfin lò ní orílẹ̀-èdè lórí pé kí wọ́n máa wọ ọkọ̀ lóní ojú ọ̀nà kọ́mọ̀sì pé ọlọ́pàá ń dá mọ́tò láti máa ṣẹ́ẹ̀kì lọ́sàn-án àti lóru tí ìjọba ń bá ń ṣe nǹkan yẹn tó yẹ pé àgàjù tẹ̀lé lórílẹ̀-èdè tá a wà yìí. Nígbà tí ẹ bá ń wọ ọkọ̀ lọ ní èrè alàgbàkọ́ lórí òsì ẹjọ́ máa lọ inú nǹkan kẹ́kẹ́ tí ń kó nǹkan ológun wọlé. Ẹ jẹ́ kí ìjọba ṣe ètò lórí eléyìí ká má gbàgbé fún lórílẹ̀-èdè tá a wà yìí. Ẹlẹ́ẹ̀kejì àwọn ìlú ẹkùn yẹn wọn ní ká tó ra ọlọ́pàá ìbílẹ̀. Àwọn ni kí wọ́n sọdọ̀ ọlọ́pàá ìbílẹ̀. Àwọn ni kí wọ́n sọdọ̀ ọlọ́pàá ìbílẹ̀. Kí wọ́n wá máa wà ní ìlòtò sí ìlòtò ní gbogbo ojú ọ̀nà tráfù wa lébi pé láti dìdan wọ́n máa rí wọn ní kéyà tó ní. Kò sírú ẹkùn ńlẹ̀ Haúsá kò sílẹ̀ ìrú ẹkùn ńlẹ̀ Yíbò. Àwa wá ní ìdí ẹ̀ lótò wá ń bì kí àwọn stéètì yẹn kan ṣe kóra wọn. Àwọn ojú ọ̀nà wa láti irú Ìbàdàn sí Àbújá
ọ̀tán. tí ìjọba wa fọwọ́sowọ́pọ̀ láwọn gómìnà yẹn kí àwọn elétò ọwọ́ àdúgbò ọ̀nà síjú ọ̀nà létò síletò débi pé tí a bá ti ń tiẹ̀ kan ara wọn ẹ má fẹ́ ṣiṣẹ́ ẹbí wọn á ti mọ̀ pé náà láwọn bẹ̀rẹ̀ kìlómítà mélòó àti kan ọlọ́pàá wájú. ẹ pàtẹ́wọ́ fúnra yín. àwọn ọlọ́pàá wọn fún wọn ṣe lórí ìta wà yìí. ẹ pàtẹ́wọ́ fúnra yín àkáǹtì nọ́mbà yín pápápá. orúkọ mi ní Kabiru Adéníran. Kabiru Adéníran báǹkì wo? Fidelity Bank. Fidelity Bank. 63. 6. 3. 3. 20. 20. 90. 90. 1859. 1859. Fidelity. Kabiru Adéníran láti Olódó. Kabiru Adéníran ẹ̀yin lẹ́jẹ̀bùn káyìn. Kára láyọ̀ kápàdé ń re àní dolódì lẹ́yìn ara wa ó di wẹ́lo ó tún di ọ̀sẹ̀ tí ń bọ̀ ká tó pàdé tèmi ní tí tòótọ́ o Akọ́láwọlé olóòtú ọmọ àdábánijà ọmọ ẹni ìjọba tí pẹrẹ lọ́kùnrin ọmọ sásá lòdì ọmọ wa mú mi gbogbo ẹ̀yin ọmọ mi tẹ́ ẹ bá ń ṣe lálẹ́ yìí àní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ iṣu ọmọ ó jìnnà fún yín jẹ o mo dúpẹ́ o mo appreciate gbogbo yín o ẹ kúṣẹ́. Ìrì rédíò station 96.1 tó kalẹ̀ sílùú Ìbàdàn àwa lọ́ba ibi ká polówó ọjà ìròyìn àsìkò eré ìdárayá ètò tó. ICIS àtàwọn Boko Haram tí wọ́n pa ń bẹ̀ lé 300 wọ́n pa wọ́n bí ìgbà téèyàn bá sanko ni. Ọ̀gá àgbà kan nínú àwọn olùdarí àwọn agbésùnmọ̀mí ẹ̀ tí wọ́n ń pè ní Kàchàlà Yẹ́lò Ọbaṣẹ̀lẹ̀ náà rìn. Wọ́n pa àwọn tí wọ́n ń darí ogun fún wọn. Ọ̀kan lára wọn láti rí àwọn ọmọ Palestine tó wá kọ́ wọn bí wọ́n ṣe jagun ìgbésùnmọ̀mí. Wọ́n pa ọmọ Morocco tó wá kọ́ wọn bí èbó báyìí ni tó wá kọ́ wọn bí wọ́n ṣe gbógun ìgbésùnmọ̀mí. Tí wọ́n bá táyé wá wọn pé àwọn ò ní wá kọ́ wọn ní nǹkan ìjàmbá Nàìjíríà mọ́. Ó lé 300 tí wọ́n mú balẹ̀. Gbọ́dẹ̀nu ọ̀nà rẹ̀ ń fọ́n torí fẹ́ kọ́ pẹ́ńtà o tó o bá ti délé kọ́ pọ́dọ̀ mi ló ti wá gbẹ̀mù. Opó ni mí. Opó ọmọ mi ń kọ́ bá ń bá fi gàárì kan àti ráìsì kan sí torí àwọn ọmọ rẹ̀ bá ń bá fi ráìsì kan àti ngbà bá ń kó fún kó fi wọkọ̀ àwọn ọmọ rẹ̀ ṣe wọ́n tọ́ ọmọ ọdún mélòó àwọn ọmọ ń tọ́ ọmọ ọdún mélòó wọ́n kéré ọ̀dà gba gbogbo 10,000 lọ fẹ́ gbà ọ̀yà ẹ̀kọ́kọ́ rẹ̀ ẹ̀lẹ̀ múyùn wá ọmọ ráìtì ara rẹ̀ ọ̀yà ẹ̀kọ́ 10,000 sí ó kọ rẹ̀ àkáǹtì nọ́mbà rẹ̀ dà mọ̀ pé 90 30 97 98 73 money point. Tí ó bá ti wọlé olùsòwò nù 90 30 97 98 73 ó kọ wo ni ó gbé wá Fatima Fásànyà Ọláìtàn ìwọ ló pọ́ tó wá láti kọ opó sí tó wá láti Olódó mọ̀ rẹ̀ ru yún lọ lọ́lẹ̀ mọ̀ ṣe jẹ fún ọmọ rẹ̀ ńlé ẹ̀tẹ̀ 10,000 sówó rẹ̀ ẹ̀tẹ̀ 10,000 sí. Ẹ káalẹ́ sà o. Ẹ káalẹ́ Àlàjì. Gbogbo ilé ńkọ́ o. Adúpẹ́ fọlọ́run. Ṣé ẹni yìí ò mọ̀ pé mo wà lórí ètò ni màá blọ́ọ̀kù nọ́mbà yín o ẹ sì ń gbọ́ tí mò ń ṣètò ẹ sì tún ń pè mí. Hello ẹ káalẹ́ o. Ẹ káalẹ́ sà Àlàjì. Ẹ pẹ̀lẹ́ o. Yes sà. Ẹ lẹ́ sà. Ó kọ yín ṣe é jẹ́. Asimiyu Mustapha Bámitálé láti Odinjo. Ẹ máa pè wá gbogbo ìgbà. Bẹ́ẹ̀ni mo mọ̀ yín lọ́dọ̀ Àlàjì mi Àlàjì Muritala Méjọ lódinjo. Ọ̀tán. Bẹ́ẹ̀ mo ti kọ́kọ́ pàdé yín rí. Kábíyèsí Ọlọ́run ilẹ̀ ń jẹ́ èèyàn. Àlàjì Àdúpẹ́ ti kú. ọ̀dà ẹ ṣe báyìí
ẹ fún wọn ráìsì, ẹ fún wọn lẹ́wà, ẹ fún wọn ní ṣé méjì ni ṣé n tó kùnú ẹ lọ kó sí wá ẹ mú ní àbẹ́wẹ̀ ọ̀yá fún wọn ráìsì, fún wọn lẹ́wà, fún wọn gààrí ọ̀yá. mo tún wọ̀nyí lọ́dọ̀ bàbá Omilani. ọ̀tán bí mímọ̀ ń bá ọtí àápọ̀ jù ó lè fẹ́ járáǹkì owó yín ẹgbẹ́. mi ò gbọ́ stúdíò rí ọ̀dọ̀ yín bí mo ti wọ̀ ọ́. mo kọ́kọ́ fìyún wọ́n náà yín ẹ mọ̀ pé owó tó fún mi jàgùdà orí gbé. owó tẹ́ fún mi jàgùdà orí gbé. ọ̀yá àfàrà ilẹ̀ ń sú. ẹni tó wà lórí òpó yẹn káalẹ́ o. ẹ káalẹ́ o. gbogbo ilé ńkọ́ ń bolẹ̀ tí ń pè yìí. látàpẹtẹ nìta. látàpẹtẹ kí ló kọ yín. ọ̀gbẹ́ni Ọdẹ́fúnṣọ́ Rájí Lukman. ọ̀gbẹ́ni Ọdẹ́fúnṣọ́ Rájí Lukman. Ọdẹ́fúnṣọ́ Rájí Lukman. bẹ́ẹ̀ni sà. yes. mo jẹ́ ọ̀kan nínú àwọn olùkọ́ secondary school kan nìbàdàn bí. ẹjọ́ kan lára àwọn olùkọ́ secondary school nìbàdàn. ọjọ́ tí ẹ kó àwọn ọmọ yìí lọ ìbànújẹ́ ńlá ló jẹ́ fún àwọn olùkọ́. mo rí i pé ẹ bínú síjọba pé ẹ̀ ní lọ sùkúù mọ́ bí wọn ò bá gbà wọ́n. nǹkan dáadáa pọ̀ ara àbínú dáa bínú lọ́jọ́ ẹ̀yọ oníròyìn gan bínú lórí ìgbìyànjú fún wa. oníròyìn gan bínú àwọn tí ń ṣèwọ́de gan bínú. ẹ sì gbìyànjú. ọ̀yá ẹ kọ́kọ́ bàbá yìí lẹ̀ tíṣà ni kí ló kọ yín. ọ̀gbẹ́ni Ọdẹ́fúnṣọ́ Rájí Lukman. ọ̀gbẹ́ni Ọdẹ́fúnṣọ́ Rájí Lukman ó ti jẹ gbogbo ntẹ́nu jẹ yóò sì gbowó lọ́sẹ̀ tí ń bọ̀ pàápàá ìyá yìí kí ló kọ rẹ. Latifatu Mosudi látàdúgbò bolẹ̀ ti wá. láti ṣáṣá ni sà. láti ṣáṣá ẹ máa fún ráìsì, ẹ máa fún lẹ́wà, ẹ máa fún ní gàrí, ẹ fún lẹ́wà, ẹ fún ráìsì, ẹ fún gàrí. níbo ni kí n wá bá yí sà. ní Ìrì FM ní Ìrì FM kí ló jẹ́. ẹ̀bùn owó 10,000 èèyàn mélòó ló wá jẹ 10,000 báyìí. wọ́n kọ sílẹ̀ ń bẹ̀. ẹ wò ó sọ́wọ́ àwájú ẹ̀ ókè 10,000 lọ jẹ o ẹ mọ̀ fún ráìsì o ẹ mọ̀ fún ẹ ṣe báyìí. ẹ̀yin bàbá yìí máa bọ̀ nírì níjọ́ mẹ́jọ. ọ̀dà àṣà. ọ̀yà ẹ tẹ 10,000 síwájú owó ẹ̀ account number. 30. aago mẹ́jọ alẹ́. ọ̀dà àṣà. 30. 48. 48. 83. 83. 54. 54. 24. 24. ẹlẹ́hàá ni yín jọ. bẹ́ẹ̀ni sọ. tẹ́ ẹ tún fi jáde ń dà yìí. bẹ́ẹ̀ni kódà àyà mi ń jáde mi jáde alẹ́ mọ́. ọ̀ya ẹ tún fi ráìsì kún ẹ tún fi gàrí kún ẹ tún fẹ̀wà kún. jẹ́sẹ̀kùn ara. amínà ẹ fẹ̀wà kún ẹ fi ráìsì kún ẹ fi gàrí kún ọ̀ya ẹ wá tẹ 10,000 síwájú owó ẹ̀ àwọn owó tí mo máa ṣe tí n bá ti dìde fúyà ní ìsìn. Polaris ó kọ wo ni ó gbé wá. Latifat Ọlábísí Moshood. Akọ́láwọlé olóòtú ọmọ àdábánijà à ń yọ ayọ̀ tàwọn ọmọ tí à ń dálẹ̀ ní 250,000 níjẹta 250,000 lénìí a lè jẹ́ tán mélòó lọ̀kánjú àhómù nínú omi òkun. ìyá ọlọ́mọ wẹ́wẹ́ bọ́mọ rẹ̀ bá ti tọ́ba ìsokún stúdíò yìí wọ́n ó múlẹ̀ tí mo kọ́ńsẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ni sọ́kọ̀ọ́sẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ọ̀ya kí ló jẹ ẹ bá ń wo tó jẹ náà kí ló kọ rẹ. Abbas Balikis ẹ̀yìn ọjẹ 10,000 ọ̀rẹ́ méjì ọ̀yẹ̀ gba account number rẹ̀